yá máa sọ pa wọ́n, ó yá máa sọ pa wọ́n, ó yá máa sọ pa wọ́n. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Olúwa ó yá máa sọ pa wọ́n. Olúwa ẹ ṣé torí pé ẹ ti gbàdúrà. Ẹ ṣé torí pé ẹ ti gbọ́ àdúrà. Ẹ ṣé torí pé ẹ ti gbọ́ àdúrà. Ògo ni fún orúkọ yín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bọ́ Ṣẹ́gun. 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 Ṣé fún mi kí ló tún dé báyìí? Mo ṣáà ti fi yàrá lẹ̀ fún ẹ. Olúwo orí mi. Ó ṣàmọ̀ pé mi ò lè sùn tó bá sí lẹ́gbẹ̀ẹ́ mi. Ló wá sọ lédìlé àdúrà. Má bínú, má bínú. Ẹ̀yin bó kí ló dé tó máa ṣe báyìí mọ́? Kí ló dé gangan? Ṣẹ́gun torí ẹ̀ náà mo dẹ̀ ṣe ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí o. Mi lè wá jẹ́ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ tẹ̀rín kankan gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́. Kí ló fún ẹ ní impression pé anything like that can happen? Ṣé bí mo ṣe rí nígbà tó fẹ́ mi? Bọ́ náà wo bí mo ṣe rí. Mo ti lose shape. Come on, baby. There is nothing wrong with you. You are as beautiful as always. Ṣórí gbogbo àwọn changes tó wọ́kọ̀ lára ẹ̀ yẹn. It is expected fẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ. So kò sí nǹkan kan tó ṣe ẹ́. Biology lásán ni gbogbo yẹn o. Being fat is not a disease. Okay? Kò sí nǹkan kan tó ṣe ẹ́. Either fat or slim. I still love you the way you are. And that can never change. I love you. Yeah, I guess my dad. Really? It's my dad. No. I am not ready for baby number 2. Ha. Ṣé fún mi má ṣe lè fún mi. Ha! Ṣé fún mi, ṣàánú mi torí Ọlọ́run. Ṣé fún mi. Mo máa miss yín o. Àwa náà máa miss ẹ. Ẹ̀dẹ̀ máa tí lọ. Ṣé mo gbà tí mọ́mì ti pè wá lé ni? Jẹ́ kí n tètè máa lọ. Ṣé mọ́mì náà lè wá ni? Kí mọ́mì wá bí? Ìmọ̀ràn ẹ̀dá kò ṣeé tẹ̀lé. Ó mọ̀ pé mo máa miss yín. Ọ̀sẹ̀ kan tẹ́ ń lọ yìí nísìnyí bí oṣù kan lórí lójú mi. Bébì, kò lè tó yẹn náà. Àní pẹ́ dé ìsìn. Ó ní ọ̀sẹ̀ kan oṣù kan yíyọ. Gbogbo nílé mi nìkan wá dá wà ní gbogbo nílé màmá ṣe kúrú kẹrẹ. Wọ́n wọ̀rí àní pẹ́ dé. Dúró. Ọmọ mi ńkọ́? Wọ́n wà sitting room náà. O fọ mọ́lẹ̀ sí sitting room. Kí ló fẹ́ gbé? O fọ́ níṣà. Àmà nírí kò ṣe dáadáa bá mi páàkì kíní mò ń bọ̀ nsìn. Nǹkan kò lè ṣọmọ wa jàre. Mo fẹ́ ṣọmọ báyìí tójú Ọlọ́run. Adùn ṣe pé àtìlẹ̀kùn. Damilola, mo kò fẹ́ gbà ẹ́ níyànjú. Bá mi tọ́jú àbúrò mi dáadáa. Nísùúrù, ṣé èmi ni àbúrò ẹ̀sìn? Àbúrò mi ló jẹ́ náà. Tá bá ní ká wò ó, mo máa gba bí ọjọ́ mélòó kan lọ́wọ́ ẹ̀. Well, yeah, that's true. Anyway, brother, uncle, cousin, alábùrò, mo ti gbọ́. Share arguments, just put it aside. Èmi wá ní ìbéèrè kan. Ṣé ìwọ ti sọ fún àbò ní intention àti sọ fún pé kó tọ́jú èmi náà dáadáa? Hey, mister. Ọmọ èèyàn kan lèmi náà. Kí ló fẹ́ tọ́jú lára ẹ̀? I don't get it. Well. Mo ti jẹ́rìí òun náà. Carpenter ò ní fẹ́ fi yíyọ̀ ṣó. Mo jẹ́rìí. Well, mo really appreciate visiting you. You're welcome. I'm really happy that you guys are here. Thank you for having us. Mo ti jẹ́ pé kò mí kẹ́ ẹ lọ nísìn. Àmọ́
ti decide pé ti lọ. A máa wá ní ọjọ́ mi. Kò sí wàhálà. Ẹ dẹ̀ má bínú pé treat wa ó kéré bákan. Because ẹ mọ̀ pé ọkùnrin ni mi kò ṣe pé ìyàwó mi wà lé. Àmọ́ ká ní ìyàwó mi wà lé. Ha! Ó máa fi ilé pọtí fún yín. Á fọ̀nà roka fún yín. In fact, tẹ́ bá máa fi ṣe tán ẹ̀ ní fẹ́ lọ lé. Bóyá ọjọ́ mi. Yes, Abatiwa. And I hope that will be very soon. Very soon. And regards to your darling wife. I'll go. Okay. Thank you very much. Let me help her. Man, I had fun. That guy is such a nice guy. He is. And he's also fun to be with. And he's so much in love. Bó ṣe ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lẹ́mẹ̀wàá, kò lè sọ̀rọ̀ méjì kó má dárúkọ ìyàwó ẹ̀. He's so much in love. Bí Ṣẹ́gun ṣe rí nìyẹn. Kó má tí love lọ́rẹ́, he's such a lover boy. Well, that's good for him. Because ó mọ̀ pé ìyẹn gangan ni ìyàwó ẹ̀ ṣe máa gbádùn in marriage. Talking about marriage, Damola ìgbà wo la fẹ́ ṣe lè dá? We've been dating for a very long time, and I feel we need to take it to the next level. Well, let's do it. I know that you've been trying, but take a look around you. Èló ni mo make tí mo fẹ́ máa dábàá marriage by. But èmi náà ṣe à ń ṣiṣẹ́. My salary is decent enough. A lè máa manage yẹn tí Ọlọ́run fi bless wa. But that's still. I appreciate your support and all your efforts. But be patient, therefore. Please. I love you so much. I love you too. Like Christmas, maybe say you be my missus, yeah. Girl, it's me and you, and no one else will do. I'm feeling the things that you do. What am I to do, baby? You always on my mind like Christmas. Baby, say you be my missus, yeah, yeah. I'm out to show, I'm out to fight. Hello, babe. I'm sorry. I
Me nearly meet up pẹ̀lú outing wa. Yeah, mo ṣe gba one urgent call and I need to turn up for it. No, come on. No. Calm down now. Ṣebalaye ni mo ṣe fún ẹ yìí. No, that's not. Oh, that's not the case. Ma worry. I'll make it up to you. I'll make it up to you. Oh, I'm sorry. I'm sorry, honey. I'm sorry. I'll make it up. Okay. Babe, okay, let me go now, please. I'll call you when I'm done. I'll call you when I'm done. Thank you. Bye, baby guy.